ọlọ́run ọba o àtẹ̀lé ní máa yà nìyẹn ọlọ́run ọba o àtẹ̀lé ní máa yà nìyẹn ìwọ ló ti mọ bó ṣe máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ tó dáa ọlọ́run ọba ẹ̀yin lẹ́mú bẹ́ẹ̀ ṣe máa ń ṣe o bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ tẹ́ dáa òkìkí ò ní rí ohun tó jù ẹ́ lọ tó bá wọ̀lá àláhùrà o ó dùn pé mi ò lóhùn orin wàláì tàláì ẹ jẹ́ kó kìkì gbáyé o ẹ jẹ́ kó kìkì gbáyé òkìkí bright ẹ jẹ́ kó kìkì gbáyé o ẹ jẹ́ kó kìkì gbáyé òkìkí ó ṣẹ̀yìn ọmọ aráyé o òkìkí ó ṣẹ̀yìn o ìbùnú ọmọ àdámọ̀ ẹ jẹ́ kó kìkì gbáyé ó yá tó bá bínú àwa gan bínú tó bá bínú àwa gan bínú olówó ẹ kò kì í ṣọ́ ọlọ́run tó bá bínú àwa gan bínú olúwayé mo ò fẹ́ bínú ọlọ́run bá ń gbọ́ ṣẹ́rin tẹ́lẹ̀ méjì bá ń jà tó bá sọ pé ó ti tó kọ́ jẹ́ kó tó bẹ́ẹ̀ yẹn kó parí síbẹ̀ torí pé ìbẹ̀rẹ̀ ìjà la máa ń mọ̀ àmọ́ tó máa parí sí ọ̀rọ̀ acapella tàdé ń sọ yìí ibi tó máa já sí ẹnìkan kò tí ì mọ̀ o tẹ́ ìbàlọ́ jẹ́ kí oníkálukú ká lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ kí apá A kó ṣàgbéjẹ́ mọ́wọ́ kápá B kó ṣàgbéjẹ́ mọ́wọ́ wàhálà ètò ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mo ti sọ níbẹ̀ pẹ̀pẹ̀ scenario yìí pé Òkìkí Bright kò tó Saheed Òṣùpá mú nínú acapella Òkìkí Bright kò ní ẹ̀tọ́ kò dẹ̀ ní àyà tó fi lè gbé gẹ̀ẹ́sì Alhaji Saheed Òṣùpá níbi ká kọrin àbí kájọ fi gagbága Òkìkí Bright tó bẹ́ẹ̀ mo ti sọ ní first show mi lórí acapella yìí now gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún Òkìkí Bright tó gbé mi jáde lẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún Òkìkí Bright ṣùgbọ́n ẹ̀yin náà bímọ tẹ́ fẹ́ kọ́ ọmọ yín ya ológun ọmọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti bímọ tẹ́ jábí amọ tòótọ́ lọ́kùnrin lóbìnrin tẹ́ fẹ́ kọ́ ọmọ yín jẹ́ ológun ọmọ ẹ má jẹ́ kí Òkìkí Bright ẹ má jẹ́ kó ṣubú ẹ má gbé ṣépè mọ́ ẹ lè drag ẹ why cursing that man ọmọ ẹnìkan náà lòun náà táwọn parent Òkìkí Bright tó bá yìí lóbi láyé tó bá ń gbé ṣépè yẹn ṣé ni wọ́n máa dùn ni ṣé àwọn ìyá tó bí Òkìkí Bright sáyé àbí bàbá tó bí Òkìkí Bright sáyé àbáwọn ọmọ Òkìkí Bright àbí ìyàwó tó ní àbáwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣọ́n máa ṣàdúrà fẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń gbé Òkìkí Bright ṣépè ni ẹ má ṣépè fún mọ́ mo pòwe kan lọ́jọ́ sí mo ní tí òkè tí ò bá rí ibi gbà ó máa gbẹnu ná gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ Òkìkí Bright ó ti ń kọrin ọjọ́ ti pẹ̀lẹ́ ti ta sí òun náà rò pé bóyá òun náà ráǹfààní láti lè gba inú náà jáde ń sìn ni kò sí tó burú bẹ́ẹ̀ èmi àti Òkìkí Bright mi ò mọ nọ́mbà àsọ̀rọ̀ rí wọn mọ díẹ̀ mi mo fi Ọlọ́run bá tí mò ń sí mo forí mi kanlẹ̀ fún mo fi búra but èmi ò ní gbà kẹ́ ṣí ti onífújì kankan àbí kẹ́ máa fọwọ́ báyìí kẹ́ máa fi bà ojú onífújì kankan jẹ́ táwa sọ fún yín pé ó ti tó nìyẹn ìwọ̀n balẹ̀ máa ń bínú mọ́ Òkìkí Bright ó ṣe mistake Alhaji Saheed Òṣùpá náà ṣe mistake either you want to hear it or not tá bá bárúwí ká bárúwí tá a bá ti bárúwí ká bárúwí challenge ti Alhaji Saheed Òṣùpá tí wọ́n kọ́ fún ta ló fẹ́ kó jáde ṣé pásọ̀ ló fẹ́ kó jáde ni mo ti sọ ti pẹ́ ṣé Màláíkà ló fẹ́ kó jáde ni ọba new generation àbí Àtàwẹ́ ló fẹ́ kó jáde àbí bàbá wọn Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate ọba Fuji káfàtà tí ò sẹ́ni tó ń gbé gẹ̀ẹ́sì tó lè jiyàn sí ṣé òun fẹ́ kó jáde kó wá bá wọn jàdú ọba orin tó wà lọ́wọ́ wọn ni kò sọ̀rọ̀ ń bẹ̀ Òkìkí Bright ṣe mistake Alhaji Saheed Òṣùpá ṣe mistake ẹ yé ṣépè fún Òkìkí Bright mọ́ ní àkọ́kọ́ ẹ̀kejì ń bẹ̀ ni pé ó wá dùn mí ó dùn mí pé ó dùn mí Òkìkí Bright máa ń tẹ́ kó bá ṣe ó dùn mí pé ọ̀dọ̀ Bókù Jàká MC Bókù Jàká ọ̀dọ̀ Òkìkí Bright gbà jáde Ọlọ́run ọba nìkan lọ́ba tó fi ṣe ogun rán tó máa tún dúró tìyàn pé yes mo dúró tì èmi mo fi ṣe rán ẹ MC Bókù Jàká ẹ̀yin bá mi ṣe ẹ̀kọ́ lọ́dọ̀ Bókù Jàká ẹ bá mi ṣe ẹ̀kọ́ lọ́dọ̀ Òkìkí Bright MC Bókù Jàká ó sì betray Òkìkí Bright tó ìgbà tójú ogun lé tí mo expect Bókù Jàká kó bọ́ta fún Òkìkí Bright kò support Òkìkí Bright bó tilẹ̀ wù kó mọ́ mi ò rí ọwọ́ Bókù Jàká the only video tí Bókù Jàká tó ṣe ni pé ó apologize sí madam yẹn mo fara mọ́ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ó láwọn nǹkan mi tẹ́ kí Bókù Jàká tó yẹ kó ti bọ́ta kó ṣe lórí ọ̀rọ̀ Òkìkí Bright yìí tó orí platform Bókù Jàká lèmi tí wọ́n kọ́ orí Òkìkí Bright mi ò mọ wọn rí
tọ́lẹ̀ ní Òkìkí Bright kọ́ ready for challenge o òun Bukky Jaka òun dẹ̀ láti fọwọ́ sọ̀yà fún Òkìkí Bright láti support 100%. Where is the support Bukky Jaka? Where is the support? Ebi kì í báyọ̀ ṣe ọ̀rẹ́ ká má lè sọ tọ̀rọ̀ fúnra wa o torí ẹ̀ mi ń báyọ̀ ṣe ọ̀rẹ́ kínní bó bá ṣe rí ni máa ṣe sọ. Òkìkí Bright you are a betrayer MC Bukky Jaka you are a betrayer to Òkìkí Bright lórí issue tó wà nílẹ̀ yìí. Ó di méjì ìkẹta ni pé gbogbo ẹ̀yin upcoming artists upcoming Fuji stars tẹ́ ń jáde àbí rise and coming Fuji stars tẹ́ ń jáde tẹ́ ń attack Òkìkí Bright ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ má bú Òkìkí Bright. Èmi expect yín gẹ́gẹ́ bó ṣe sọ lọ́jọ́ sí ni pé mo ti fún Alhaji Saheed Òṣùpá mo ti fún wọn ní clue tó lè lò. Alhaji ti jábọ́ náà as in mo mí pé statement ọ̀sọ̀ yẹn wọ́n ti sọ yẹn náà a lè rebrand statement ẹ̀sọ̀ yẹn a lè rí nǹkan gidi tó máa jẹ́ láti statement ẹ̀sọ̀ yẹn. Now ẹlẹ́ni tó bá lè ṣe 4 hours a cappella tẹ́mi gbàgbọ́ pé àwọn senior colleagues yín kọ́ lẹ̀ ń bá wí àwọn junior colleagues lẹ̀ ń bá wí tó kéré sí yín àwọn senior yẹn làwọn tẹ́jẹ́ jẹ́ déédéé. So ẹ ti jẹ́ pé wọ́n pé àwọn tẹ́ ń bá wí ń kọ́ àwọn junior colleagues yín náà fẹ́ kí another Fuji star kó rise láti apá ọ̀dọ̀ yín. So bóyá Paso style wọ́n ń kọ́ bóyá Malika style ló ń kọ́ bóyá Basani style ló ń kọ́ bóyá Barry staff style ló ń kọ́ ẹ jáde kí wọ́n fi gbàgbàgà láàrin ara yín nǹkan tí mò ń sọ nìyẹn. Ẹni tó bá dẹ̀ ta tó bá yan yọ tọ́nà ń gbógo fún yín mo ready láti crown ẹ̀ kò sẹ́ni tó wọ́n bá ń jà sí yẹn máa pọ́n yín lé ní Alhaji Saheed Òṣùpá. But now ẹ wá sọ nǹkan kan ẹ wá fi Òkìkí Bright lẹ́kọ̀ọ́ máa drag kọ́ máa gbé ṣépè. Alhaji Saheed Òṣùpá wọn lè sọ pé àwọn ò rí àwọn tó ń gbé Òkìkí Bright ṣépè pẹ̀lú báyìí threatening ní máa yẹn. Èmi ò faramọ́ cheating o orúkọ tó bá wù kẹ́ ẹ pè mí mi ì faramọ́ cheating. Ó ti fẹ́ máa bọ́ sí ìbàdàn fẹ́ máa cheat bọ̀bọ́ yẹn téèyàn bá fi ọpọlọ sí ẹ lè drag Òkìkí Bright ẹ lè drag ẹ̀ pa ẹ lè fi ọwọ́ pa ìràwọ̀ ẹ̀ ẹ yé gbé Òkìkí Bright ṣe pé mọ́ ẹ̀yin upcoming artist tẹ́ ń jáde fún Òkìkí Bright tẹ́ ń gbé ṣe pé mọ́ ẹ pè ẹ̀yin náà ẹ challenge Òkìkí Bright ẹ pé Òkìkí Bright ok ó lò lè ṣe 4 hours àwa lè ṣe 10 hours jẹ́ ká pàdé níbi báyìí àwa èmi ready láti call àwọn sponsors ká lọ set fún gbogbo yín èyí tó bá ti dá lójú ní gbogbo yín ká set fún yín bóyá 5 bóyá 6 ní yín ká set fún yín náà kó ní Fuji kan àbí kó parapọ̀ ìbọn láwọn ní WhatsApp group táwọn ti ṣe meeting kó gbówó lẹ̀ ẹni tó bá ti ṣe first nínú yín kó sponsor ẹni yẹn náà. So 2025 yìí ayé pé wọ́n rí nǹkan kan ṣe nínú WhatsApp group wọn tó ń láwọn kó ẹgbẹ́ wọn jọ nìyẹn. So tó bá jẹ́ upcoming artist má ṣe bẹ́ẹ̀ má bá wọn bú Òkìkí Bright má gbé ṣépè ìwọ náà challenge Òkìkí Bright pé kò lè kọrin tó ẹ Òkìkí Bright ò lè kọrin tó mi ò lè ṣe acapella yìí tó mi mo challenge ẹ wá gbé gẹ̀ẹ́sẹ̀ mi fọ̀gá mi lẹ̀ ìwọ rising star upcoming Fuji artist wá ń gbé colleagues ẹ ò ń gbé ṣépè tó bá kàn wọ́n lọ́la ńkọ́ mi ì support anybody o wàláì tàláì mi ò àti Òkìkí Bright tó I don't know him mi ò gbá 50 kọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀rí mi ò mọ̀ wọn rí rádà àgbàlagbà tó jù mí lọ dáadáa tó jù mí dáànù pàápàá mi Alhaji Saheed Òṣùpá mi ì nẹ́ni rapport pẹ̀lú wọn o but tó wáyé jẹ́ ní kẹ́kẹ́ ká ṣe sọ àlàkì ìbọmọlẹ́rù kó má lè rọ ẹ fi wọ̀bọ́ ilẹ̀ Òkìkí Bright náà ẹ̀yin náà ẹ lọ sọ ewé agbẹjẹmọwọ́ ẹ lè bá Saheed Òṣùpá ta má jẹ́ kí n tàn yín Òkìkí Bright mo sọ̀rọ̀ kan mo ní èyàn tó bá máa ṣe acapella á jẹ́ pé acapella yẹn wàá lè ṣe àwọn orin tó ti kọ tó bá ti ń kọ táwọn audience bá ti ń bẹ́ẹ̀ gbé orin yẹn owó yẹn máa wú inú ẹ̀ máa dùn wàá lè máa rántí àwọn nǹkan míì bọ̀ tó bá ń kọrin tó ti kọ rí táwọn èèyàn ti gbọ́ ẹ rí ó máa rẹ̀ ẹ́ lórí ìdúró ni t'Òṣùpá bá bẹ̀ sí ju anthem àwọn anthem wọn tó make sense dáadáa táwọn èèyàn tí mọ́mí and daddy bá máa choose music gbàgbós àwọn èèyàn máa sọ gbàgbós yẹn orí Òṣùpá máa tẹ́lẹ̀ ni wọ́n máa drop lámbà lọ ni bọ̀ ẹ̀yin èèyàn mẹ́rin ló mọ orin Òkìkí Bright ẹ lọ stop ṣe bẹ́ẹ̀ ẹ fà Alhaji Saheed Òṣùpá ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ ẹ má dàgbọ́ Saheed Òṣùpá mọ́ ẹ fi wọ́n lọ́rùn lẹ̀ ẹ fi Alhaji Saheed Òṣùpá lọ́rùn lẹ̀ ẹ gbà fọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ yẹn Ọlọ́run tí ń bóyá máa lọ nìyẹn ẹ má ta ní ṣì méjì Saheed Òṣùpá mọ́ ẹ fi wọ́n lẹ̀ bàbá yín Saheed Òṣùpá jẹ́ ọ̀gá yín náà jẹ́ ṣùgbọ́n tí wọ́n fi parí ọ̀rọ̀ mi ni pé Saheed Òṣùpá wọ́n jẹ̀bi o Òkìkí Bright náà wọ́n jẹ̀bi kò jù bẹ́ẹ̀ lọ orúkọ mi ọmọ yín ò tí yé padà Olúwayé Táyé ń fẹ́ I love you gbogbo ẹ̀yin tó nǹkan Fuji I love you gbogbo ẹ̀yin followers mi ẹ̀yin lovers mi ojú òní tìyìn ojú kì í towó ojú kì í toṣòro má lè yọ ojú òní ti gbogbo aláṣẹ Èdùmàrè.